Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Mo dé inú wọ́ọ̀dù tí Alhaji wa Taiwo Hassan wà àríra. The first thing tí mo kọ́kọ́ ṣe ni pé mo ṣàdúrà fún wọn. Mo ṣàdúrà fún wọn bí mo ti kọ́kọ́ rí wọn because omi fẹ́ jábọ́ lójú mi. Ẹ̀yin èèyàn, àfi kí Ọlọ́run kí ó ṣàánú wa nítorí pé kí ni àwọn èèyàn tí wọ́n lọ fíṣítì bàbá wa actor Taiwo Hassan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó, gbogbo wọn náà ni wọ́n ń ròyìn tó jẹ́ pé tìbànújẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ fi ń ròyìn. Alhaji ìyẹn Afa Hakeem àwọn náà débẹ̀, wọ́n sọ wípé nígbà táwọn débẹ̀ tán níṣe ni omi fẹ́ máa jábọ́ lójú wọn. Ẹ̀rí pé ó kọjá bẹ́ẹ̀. Tí dókítà bá sọ pé cancer pé ó ti wọ stage 4, ọ̀pọ̀lọpọ̀ tí kò mọ ìtumọ̀ ẹ̀ ó ní wípé ó ti di 50-50 pé ṣé ẹni yẹn máa yè àbí onítọ̀hún ó máa dágbére fáyé, nítorí pé cancer tó bá ti wọ stage 4 ó ti di cancer tó ti fọ́n ká gbogbo ara tó ti ta bá ẹ̀yà ara àti àwọn organs lóríṣiríṣi. Irú stage 4 cancer yìí ni wọ́n sọ wípé bàbá wa ìyẹn actor Taiwo Hassan Ògògó ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́. Anyway, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kẹgbọ́ lẹ́nu Afa Hakeem ìyẹn tó ṣẹ̀dé láti ibi tí Alhaji Taiwo Hassan ta mọ̀ sógògó tí níbi tí wọ́n wà. Ẹ gbọ́rọ̀ ìlẹ́kùnrẹ́rẹ́ látẹnu Afa Hakeem. Ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. Ọwọ́ yín tẹ́ fi ń bá a tẹ subscribe, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. Ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò ọ̀hún. Omi fẹ́ jábọ́ lójú mi ni mo ṣe kọ́kọ́ bí mo ṣe bí wọn. Wàláhì omi fẹ́ jábọ́ lójú mi pé Alhaji Taiwo Hassan àwọn náà wà ní irú condition báyìí. Subhanallah jalla man la yamut. Dead alive. Stage 4 cancer is dead alive. Ẹni tí ó bá mọ̀ tán pé stage 4 cancer is dead alive. Bí ẹni tí wọ́n ti ká tí wọ́n ti sọ fún pé kò ní àní lẹ́yìn tí káwọn family ọmọ múnú rẹ̀ dùn kó o lè máa rí ti ọjọ́ tí ọlọ́jọ́ máa dé. That is stage 4 cancer. Condition wọn ó critical níwọ̀n bá o, mi ní sọ́jú báyìí lọ o. Condition wọn critical níwọ̀n bá. Àdúrà Alhaji wa Taiwo Hassan wọ́n nílò àdúrà gbogbo àwọn ọmọ Nàìjíríà pátá. Alhaji wa Taiwo Hassan Ògògó wọ́n nílò àdúrà gbogbo ọmọ Nàìjíríà. Yàtọ̀ sí pé a lọ di sífà receipt fún wọn tí wọ́n máa lò. Ẹ dákun ẹ má jẹ́ àdákẹ́ láti máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Ẹ má jẹ́ àdákẹ́ because tẹ́rí àwọn kankan kó tó di pé mi lọ gbé àgbo fún wọn. Tó bá jẹ́ pé ilé alágbo kan ni Alhaji Taiwo Hassan wà ní wọ́n kọ́kọ́ lọ tí condition wọn fi wá kó tó critical tó bá yẹ. Tó bá jẹ́ pé ọ̀dọ̀ ọ̀rùwà ìná kọ́kọ́ wà kí condition wọn tó rí bá yẹn kí ni gbogbo ọmọ aráyé máa wí. Ìtura máa lọ níta ilé alágbo tó ń gbé lọ ní ọ̀dọ̀ alágbo tó ń gbé lọ ní egbò ogi tí ń lò ní àgbo tí ń lò ní ìtọ́ ọmọ aráyé ọmọ sọnù. Ṣùgbọ́n sẹ́wọ̀n pé kí ìsàgbò ni wọ́n fi bẹ̀rẹ̀ fún wọn. Chemotherapy ni wọ́n bẹ̀rẹ̀ fún Alhaji Taiwo Hassan o. Hospital náà ti bẹ̀rẹ̀ o. Hospital náà ti bẹ̀rẹ̀ o. Lẹ́yìn máa mọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba alágbára. Gbogbo ẹ̀ tẹ́ ẹ máa kọ́ dẹ́ mọ traditional medicine, ẹ má làgbo, ẹ má léwé, ẹ má àyèmáyé tó ọ̀nà hospital táwa ti treat. Mo fi àlùkùrì àdìbò ra èèyàn kan ní abroad. Alhaji ni mi ìfẹ́ dárúkọ ẹni yẹn because ẹni yẹn náà máa ń gbọ́ mi dáadáa. Wọ́n ti sọ fún ẹni yẹn lọ hospital ní US lẹ́ni yẹn wà. Wọ́n ti sọ fún Alhaji pé kídìnrín rẹ̀ wọ́n ti fún lọ́jọ́ tó máa kú. Wọ́n ti fún Alhaji ní ọwọ́ lọ́jọ́ tó máa kú. Alhaji dẹ̀ pè mí pẹ̀lú ìpayà pé kí n dákun àti Nàìjíríà ló ti máa ṣe kidney problem. Wọ́n ti fún Alhaji ní ọjọ́ tó máa kú. Kidney problem Alhaji yẹn lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ lẹ́yìn gbàtẹ́mi gangan kọ́kọ́ lo oògùn kidney tí mo máa ṣe fún yàn. Èmi ni mo kọ́kọ́ ní kidney problem, mo ní kidney issue. Ọlọ́run dẹ̀ lò fún mi ní sábàbí àgbà yẹn lẹ́yìn rẹ̀ Alhaji yẹn ni ẹni àkọ́kọ́ ni mo kọ́kọ́ ṣe kidney fún mi ì tí ì ṣe fún Don Richard. Wọ́n ti fún Alhaji ní ọjọ́ Alhaji máa kú. Alhaji dẹ̀ pè mí bọ́dẹ̀ bá wọn ṣe àgbọmọ kidney yẹn bọ́dẹ̀ bá wọn ṣe ààrẹ ra omi àgbọn 5 litres. Mo lómi àgbọn 5 litres sí ìyá tí gbé láti Nàìjíríà yọ̀ wọ́n ju Alhaji ní òun wọ́n sanwó ẹ̀. Owó tá a fi sẹ́ǹdì oògùn omi àgbọn àti àgbọmọ kidney yẹn ó ju owó tá a fi ṣe lọ. Almost 420 something thousand ni mo fi sẹ́ǹdì omi àgbọn 5 litres ní DHL àti àgbọmọ kidney. Alhaji ń bẹ láyé lẹ́ni o, Alhaji náà ti fún lọ́jọ́ náà ti ìjọ net kéde tí wọ́n fún Alhaji appointment àbá Alhaji tàwọn rí you are still alive wọ́n ní tó yìnbó yẹn kọ́kọ́ sọ nìyẹn pé kí ni tó ń lò Alhaji ń bẹ láyé lẹ́ni o wọ́n dẹ̀ ṣiṣẹ́. So mo ń sọ ilé yìí láti pé gbogbo agbára Ọlọ́run ló ní, gbogbo agbára ń bẹ lọ́wọ́ Ọlọ́run. A gbọ́dọ̀ jákè nípa pé bóyá stage 4 cancer so kò sí tọ́lọ́wọ́ bá wọlé ṣe reason nìyẹn táwa náà fi ká fún un ní trial at least ẹni tó síìkì tọ́lẹ̀ tí hospital sọ pé 50-50 ni àtàlẹ́ máa wò níran yóò sáà ní tí ó máa lò
àbí tó bá ti sọ fún yàn pé 50-50 nìkan ẹni fún ní kankan mọ́ kódà àwọn òyìnbó gbọ́mọ̀ látòkùn máa fún ní drug yóò tún lóògùn òyìnbó tá máa fún lò títí tẹ́ni yóò fi pàdé. So definitely àwọn náà tajẹ́ traditionalist yìí tá a bá láwọn nǹkan tá a lè fi support ẹni yẹn traditionally kò sí tó ní ká máa ṣe náà ká lọ gbé fún wọn ká tó máa fi yẹn náà kan tó máa lò fún wọn. reason yẹn táwa náà fi pé ká fún un ní trial táwa náà ṣe àwọn nǹkan. So tó bá jẹ́ pé bí stage 1 stage 2 lọ wà ní màá fọwọ́ báyà pé pẹ̀lú àṣẹ Ọlọ́run traditional medicine ti wá tá a fi ń tọ́jú cancer á gbìyànjú á bá wọn ṣe ṣùgbọ́n màá gbowó torí mo nígbàgbọ́ nínú rẹ̀ pé pẹ̀lú Ọlọ́run máa ń lò sábà dáadáa ṣùgbọ́n tó bá ti anything tí n bá ti di pé ó ti wà complicated mi ò kì í fẹ́ gbó lórí ẹ̀ torí pé mi ò ní like situation tẹ́lẹ̀ pé ẹni yẹn ó lò nǹkan yẹn ò padà ní fẹ́ work tí wọ́n á wá máa wò pé ètò gbé fún wa òkùnkùn ṣiṣẹ́ àwọn òdẹ ní sọ pé condition yẹn ti critical kọjá téèyàn lè sọ pé ó fẹ́ dáwọ́ lé lọ. So reason yẹn èyí tó bá ti wà ní 50-50 mo máa ń fowó ara mi ṣiṣẹ́ lórí ẹ̀ ni máa fowó owó ara mi ni máa fi ṣiṣẹ́ mi ò kì í béèrè ọmọ kékeré kan náà wọ́n gbé wá tó ní cancer of the bone but ó ti wà critical ọmọ kékeré ni ọmọ yòó ọmọ 13 years lọ àwọn parents ẹ̀ wá lérò ní màgbà àwọn oníkàmá wọlé máa ti fún ọ lọ́fẹ̀ẹ́ because wọ́n máa kó ti wà ó ti under deterioration nǹkan yẹn wà ẹni tí èmi ò kì í láì kí n máa dákún nígbà ẹni tí mo ti mọ̀ pé ó ti wà náà wà lọ́ọ̀rẹ́ kí n tó wá dákún wà láàrin kí n tó wá ní kọ́ lọ mú almost 400,000 naira wá 320,000 mo tún dákún wà láàrin nínú àwọn mi ò kì í fẹ́ látún ti dákún wà léèyàn ẹni tí mo ti mọ̀ pé kí n tó wá gbadúró owó yẹn kékeré yẹn wá má padà ṣiṣẹ́ fún ọmọ tí mo jẹ́ mọ̀ pé 50-50 nìkan yẹn wà èmi ṣe reason yẹn tí mo fi máa ń ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ torí ẹ̀rọ jẹ́ kí n gbé kí nìyẹn lọ lọ́fẹ̀ẹ́ fún Alhaji Taiwo Hassan so gba tí mo ṣàdúrà fún wọn tán nínú wọ́ọ̀dù tí wọ́n wà so mo dẹ̀ àwọn heart tí mo gbé lọ fún wọn tí mo ní mo gbé sáko yẹn mo gbé lẹ́yọ kọ̀ọ̀kan mo ṣe sínú kọ́ọ̀pù mo mú níbẹ̀ lójú wọn lẹ́yọ kọ̀ọ̀kan mo bẹ̀rẹ̀ sí ní ṣe sínú kọ́ọ̀pù mo mú níbẹ̀ eléyìí àkótẹ́ máa lu lílé àkótẹ́ máa lu lílé so lẹ́yọ kọ̀ọ̀kan ni mo mú lójú wọn so ẹni tí mo gbé wá ẹni tó jẹ níhùn ni o ẹni tí mo gbé fún lọ fún ẹni tó jẹ níhùn ni mo dẹ̀ gbàládùra pé àwọn heart ta kó lọ kọ́ lọ jẹ́ kán lílo fún wa because ọ̀tọ̀ ni kí kan gbé kí ẹjẹ́ àmọ́ àdúrà Alhaji wa Taiwo Hassan Ògògò wọ́n ní ìdí àdúrà gbogbo ọmọ Nàìjíríà ẹ̀dàkùn wọ́n ní ìdí àdúrà ọmọ Nàìjíríà wọ́n ní ìdí àdúrà gbogbo ọmọ Nàìjíríà gan torí n ta gbé lọ kọ́lọ̀ jẹ́ àrìlò fún wọn kọ́lọ̀ jẹ́ àrìlò fún wọn ó ní rísẹ̀ tó jẹ́ sọ bẹ́ẹ̀ o kọ́lọ̀ jẹ́ kan àrìlò fún wọn torí pé kò sí okun láti lè jẹun kò sí okun láti lè lo nǹkan kọ́lọ̀ jẹ́ kan àrìlò fún wọn ọ̀tọ̀ ní kéèyàn kí àwọn ẹ̀mọ̀ gbogbo nǹkan téèyàn lóyìn náà ló ní strength láti lò ẹ̀mọ̀ ṣe tára bá ti ń ṣàìsàn ẹnu máa kọ oúnjẹ ẹ máa ṣàyẹ̀wò ara má jẹ́ ọ̀jẹ́ pé ìgbà tó bá tó sí ìpínwà tó máa lo oògùn àgbo kánsà lélẹ̀ tí mo ṣe sínú ilé kò kí n bàjẹ́ àgbo kánsà yìí kò kí n bàjẹ́ ìwọ náà lè ṣe sínú ilé tí wàá máa lò pàápàá jùlọ ìwọ tó bá ti rí tracy sí pé nínú lineage yín nínú bóyá mọ́mí ẹ tàbí bàbá rẹ ti ní kánsà rí máa lo nǹkan kánsà o má jẹ́ orí bàbá tó mú ẹ o because genetics factor ń bẹ o ìwọ tó bá ti notice pé bóyá àìsàn kan ló pa bàbá tàbí màmá rẹ ìwọ tó bá ti notice pé bóyá diabetes ló pa bàbá tàbí màmá rẹ máa múra kí wọn náà má bàa ní diabetes ìkọ́ ó ti wà nínú ìran yín nìyẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ àwọn parents yẹn nìyẹn ìwọ tó bá jẹ́ pé bóyá cancer ló pa ìkànnì bàbá àti màmá rẹ múra kọ́mọ̀ bàjẹ́ pé ìwọ náà máa padà ní àìsàn yẹn lọ́jọ́ iwájú àwọn nǹkan tó bá lè máa lò tí wàá fi máa lé tracy àwọn nǹkan yẹn lọ wàá máa lò ìwọ tó bá jẹ́ pé àìsàn kan ló pa bàbá tàbí màmá rẹ tó wá tiẹ̀ múra lórí àìsàn tó bá ti pa bàbá èèyàn tàbí màmá èèyàn irú àìsàn yẹn ó ṣeé ṣe kí irú àìsàn yẹn padà mú yẹn o ẹni tó bá jẹ́ pé bp yìí máa ń da àwọn òbí ẹ̀ láàmú bóyá ìyá ni tàbí bàbá òun náà lè padà ní bp yẹn o torí pé egbò á máa tọ̀ràn tí àìsàn kan bá ti mú pẹ́rẹ́ǹtì èèyàn ìwọ tó jí ọmọ fún wọn ó ní láti múra dáadáa lórí àìsàn tó mú wọn yẹn kí wọn náà má bàa ní kí wọn náà bá ti ń dé stage tàn dé yẹn ó ṣeé ṣe kí wọn náà ní irú àìsàn yẹn o torí pé ẹ̀jẹ̀ ni inú ẹ̀jẹ̀ ló wà so tẹ́ bá ti notice pé àìsàn kan ń ṣe àwọn pẹ́rẹ́ǹtì yẹn ìwọ ọmọ tètè lọ múra lórí àìsàn yẹn gbogbo àwọn nǹkan tó lè máa lò tí àìsàn yóò fi ní sí ẹ wà á tètè máa lò wọn ní àtòkèrè báyìí lójú jíjìn ti máa ń mú ẹkún sun so environmental factor ti máa ń fà á àìsàn yẹn lè má ṣe òbí èèyàn ó lè má ṣe ìyá kó má ṣe bàbá ṣùgbọ́n àdúgbò téèyàn gbé ó lè fà environmental factors á máa fà á káìsàn tí ó ṣe bàbá àti ìyá kó dìídì ṣe yàn tó bá dẹ̀ ti ṣe ẹ́ ó ti wà ní ẹ̀jẹ̀ nìyẹn àmọ́ téèyàn bá bí ó ṣe ṣe káwọn náà máa ní àìsàn yẹn mo ti rí ẹ tó jẹ́ pé àwọn òbí wọn máa ń ní bp táwọn ọmọ náà dẹ̀ ti ní mo ti rí ẹ tó jẹ́ pé àwọn òbí wọn máa ń ní diabetes táwọn ọmọ náà dẹ̀ ti ní àwọn náà ti ní kódà mo ti rí ẹ tó jẹ́ pé cancer ló pa màmá rẹ̀ tọ́mọ náà dẹ̀ tó ti ní lumps nínú ọyàn so a ní láti múra dáadáa Ọlọ́run bá kó má fi àìsàn sí wa Alhaji wa Taiwo Hassan Ògògò ọmọ akúlódò Ọlọ́run dákun jẹ́ kẹ́mi wọn gùn o àgbo kánsà rí mo ṣe sílé àìmọye àwọn àgúnmu bẹnu lé mi tí mo máa ń lò láràárọ̀ àgúnmu rí ẹ wò àgúnmu rí tí mo mú kónú yàrá ní ẹ wò omi àgbọn rí so tí mo fi máa ń lo àwọn àgúnmu kọ̀ọ̀kan àgúnmu kidney ni mo máa ń fomi àgbọn yìí lò àgúnmu kidney ọlọ́mọdé àní kidney problem so àwọn herbs tí mo rà láti China lélẹ̀ àwọn herbs tí mo rà bọ̀ láti China òun lè wúlò wọ́ mi àti China ni mo ti rà bọ̀ ẹ tí mo kó sínú yàrá ìmú náà ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni so kọ́lọ́ má fi àìsàn sí wa
ọmọ jẹ́ kí a ṣe àìsàn Alhaji wa Taiwo Hassan Ogogo ọlọ́dà kò bá fún wọn ní àlàáfíà ọlọ́jọ́ kẹ́mi wọ́n gùn so ẹni stroke bá ti ṣe àwọn òbí ẹ̀rí kó ń lò múra kọ́ wọn bá ní stroke lọ́jọ́ iwájú so ọlọ́run bá wọn ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀ mi ò kì í sábà fi nọ́mbà sílẹ̀ so nọ́mbà tí mo pè lórí títí Alhaji wa Taiwo Hassan Ogogo gan àwọn èèyàn ti fẹ́ fóònù mi ti fẹ́ fàyà mẹ́sẹ̀jì ti pọ̀ jù lórí ẹ̀ so ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà a sì padà fi nọ́mbà sílẹ̀ náà ni torí àwọn èèyàn ní ìdí ìkúnlọ́wọ́ wa àwa náà gẹ́gẹ́ báwa náà ti ní ìdí help àwọn èèyàn á dẹ̀ máa so intẹ́nìkan ò ní intẹ́nìkan ní ẹnìkan ò ní intáwà ní ẹlòmíì lè má ní intẹ́lòmíì náà ní àwa náà ò ní so máa pe nọ́mbà mi ẹni tó bá fẹ́ reach out sí wa bóyá lórí àwọn àìsàn kan sí kejì fún ìmọ̀ràn kódà intẹ́lòmíì lè ṣe àlèkọ pé kó lọ ṣe lè báyìí kó máa lò kì í ṣe dandan fẹ́ gbé ra yín wá sọ́dọ̀ wa kì í ṣe dandan so Ọlọ́run bá wọn fi àìsàn sí but prevention is better than cure àìsàn tó bá ti di pé ẹ̀ẹ́dẹ̀jì ká máa ṣàyẹ̀wò tó bá ti notice àwọn kankan láì dá nínú ara rẹ̀ tètè lọ ṣàyẹ̀wò ẹ má jẹ́ àmọ́ àsún àsọ̀nsọ̀ mọ́ pààyàn ni ẹ má jẹ́ àmọ́ àsún pé àbórí jẹ́ nǹkan báyìí àbórí jẹ́ ó tètè lọ sí tẹ́ẹ̀sì ẹjẹ́ dákun ẹ̀bẹ̀ wá ẹjẹ́ tètè máa ṣàyẹ̀wò ara wa ẹjẹ́ máa ṣàyẹ̀wò ara wa at least once in 6 months ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà tàbí ọwọ́ akéré tán ọpẹ́ tán ẹ̀ẹ̀kan lọ́dún ẹjẹ́ máa lọ ṣàyẹ̀wò owó yẹn wọ́n lóòótọ́ ṣùgbọ́n ìwà lálàáfíà wa ó ṣe kókó ó sì wà very very important sí àwọn family àtàrà ìgbà láyé wa ó ṣe kókó tó o bá ní billions lákàntì tó o bá lálàáfíà my brother ó sàṣílẹ̀ ni o ó sàṣídànù ni o ọlọ́mọdé àṣàṣídànù o lẹ́yìn àbá ní billions lákàntì tó o bá lálàáfíà ó sàṣídànù ni because àwọn ẹni ẹlẹ́ni máa bẹ ẹni náà nínàkúnà ṣùgbọ́n lálàáfíà bá ti wà gbà yẹn ni wà ní plan lórí gbogbo tó bá fẹ́ ṣe lálàáfíà yẹn lọ́wọ́ ayẹ ká rárá ni tó ayẹ ká fọwọ́ yẹpẹrẹ mú lálàáfíà yẹn kò yẹ o ẹja múra o mọ́lẹ̀ dúró dè bá tó bá tó ṣàìsàn kó tó máa ṣe àwọn nǹkan tó máa lò sínú àgọ́ ara rẹ̀ má wo owó lójú táìsàn yẹn bá dé owó lè má ka ipa owó tó kójọ yẹn ipa rẹ̀ lè má ka àìsàn yẹn mọ́ àwọn nìkan lómi ò tọ́jú ara rẹ̀ yóò máa wo lójú ẹ̀ bá fi 200,000 ṣe nǹkan tí wọ́n máa lò sára tí ó fi lálàáfíà yóò máa wo lójú so Ọlọ́run ní jẹ́ kí a ṣàìsàn Alhaji wa Taiwo Hassan Ogogo ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà ní online kọ́ fẹ́ kájọ sí